ẹ jẹ́ ká lọ gbìyànjú sẹ́yìn ọgbẹ̀yìn ọmọ ìyá mi ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká ṣèkà ẹ má yẹ ká bà tèèyàn jẹ́ má fi iṣẹ́ ọwọ́ ẹ ìkà tó bá mú dání má fi bà tèèyàn jẹ́ agbára tó bá ní má fi bà tèèyàn jẹ́ fi ran ọmọ alákejì ẹ lọ́wọ́ fi ṣàdúrà fún ọmọ alákejì ẹ má torí pé o ní agbára kan dání kò fi bá ọmọ alákejì ẹ jẹ́ má ṣe o because irú ẹni bẹ́ẹ̀ aṣọ máa pọ́ ọmọ lọ́rùn ni aṣọ máa ayé ẹ̀ máa irú ẹni bẹ́ẹ̀ kò ní nítumọ̀ nígbẹ̀yìn yáwọ́ kó lọ ṣe kí nìyẹn ẹni tó bá yáwọ́ lọ ṣiṣẹ́ yìí mo sọ fún wa lánàá pé gbogbo fídíò tó bá ti ń drop ẹ máa bá mi máa share ẹ jọ̀ọ́ fọlọ́run bá bẹ̀ wá mo dẹ̀ máa drop card sí àárín fídíò yẹn wo káàdì náà lélẹ̀ ẹ ti rí òun wà lókè yẹn ó nìyẹn so kí ló máa lọ ṣe yẹ kó lọ wọ oyè ayè alágẹmọ kan ẹ bá ti wá ayè alágẹmọ tó yẹ pé tìbílẹ̀ kí ló máa ṣe wàá mú okùn bíi trine wàá fi so ẹsẹ̀ wàá so mọ́ ọ̀kan ọwọ́ amúdání ọwọ́ arọ kíní sí lẹ́nu wàá rọ ọṣẹ dúdú wàá rọ sí lẹ́nu ọṣẹ aládìí wàá rọ sí lẹ́nu bá ti rọ sí lẹ́nu ẹja aládìí ìwọ̀n bá ní òun bá tó bá lè rọ lẹ́sí lẹ́nu wàá rọ sí lẹ́nu ikú akún ọba tó wá kún ọwọ́ mú alágẹmọ yẹn ọwọ́ filẹ̀ a máa jà a máa ṣe kí ni bàtà ní bíi 30 minutes gbogbo tó wà lẹ́nu yẹn tí mo gbogbo tó rọ sí lẹ́nu yẹn a ti pọ̀ gbogbo ẹ̀ sílẹ̀ bá tí wàá pọ̀ gbogbo ẹ̀ sílẹ̀ ọmọ ìyá mi mú kíní yìí owó ẹtú ló máa kì í sí inú owó ẹtú máa kì í sí wọn fi kánú bá fi kánú ahọ́n ayé ọkàn lẹ́ni wọn fi kánú so wàá mú ọtí wàá fi fọnú akàn ọtí ọ̀pá kan bọ́tí sínú wàá fi fọ́ àfìfọ́ bá ti fọ́ tán wọ́n á mú igi wọ́n á máa fi gbé wọ́n á máa lẹ̀ mọ́ inú ẹ̀ wọ́n á máa lẹ̀ mọ́ wọ́n á máa fi sí wọ́n á máa fi sí wọ́n á máa fi tó bá ti fi sí ẹyẹ ọ̀kan ó jẹ́ ẹyẹ ọ̀kan lórí ló fi ṣe ìsókè ó bá tó ọwọ́ àti wàá kó gbogbo kíní yẹn sí máa fi ọwọ́ kan wọn fọwọ́ kó ẹgbẹ́ wọn lọ́kàn dẹ́mu so wọn fọwọ́ kó igi náà máa fi kó wọ́n á máa kẹ́fù oníjẹ́ kọ̀ọ̀kan wọ̀ ẹ́ bá ti wá ṣe tán wàá fi di ẹ̀ dírẹ̀sẹ̀ wàá ti fi dírẹ̀sẹ̀ tán ọmọ ìyá mi kí ló máa ṣe wàá fi aṣọ pupa wàá fi bò lórí wàá fi aṣọ apá ìbò lórí wàá máa lò fi ṣàdúrà fáwọn èèyàn wàá kàn ṣí ni ọkùnrin ìlú babaláwo aláfáwò ní pásítọ̀ àkànṣí báyìí ni anamuntoga ó tán anamunitoga gbogbo àdúrà èmi lágbájá ọmọ lágbájá gbà fún lágbájá àti ọmọ lágbájá mú gbàdúrà fún àlàbí lèmi ó gbà kó rí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ ọ wàdí ṣàdúrà ara ẹ̀ ṣàdúrà fún ẹ̀yìn àwọn èèyàn tó bá wà ń bẹ̀ ó tán àdíré àfọ̀ṣẹ́ ìpè òun ni kíní jẹ́ sọ bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ni tested and confirmed iṣẹ́ àwọn iṣẹ́ yìí ó kéré ni but tested and confirmed ìdí tí mo fi ń ṣe tí mo fi ń tètè ṣe fún alára mi ò ní pé torí bá ti ebi tó bá gbé kọ́ sí mi ní bá gbogbo ọṣẹ tí mo kó sílẹ̀ mi ní bá ń bẹ̀ mọ́ torí àwọn òòṣà ayélujára tí mo gbé sílẹ̀ àti kó gbogbo fún ẹ̀ bí kò tí mo pé alágbára méjì ò lè sí mi kan á kó gbogbo ọṣẹ tí mo kó sílẹ̀ àti gbogbo adé ìsàpẹ́ nínú ẹ̀ ni òun ní jẹ́ kí n jì máa ṣe bó bá ṣe é sìn máa kó fún yàn kó bá mi ṣe ní ilé wọn máa sọ àpò padà máa kọ́ wọn bó ṣe máa ṣe nìyẹn àdúrà gbàgbọ́ náà láti gbogbo àwọn tẹ́lẹ̀ mẹ́rin babaláwo international káàdì yẹn tó nìyẹn o káàdì yẹn ó nìyẹn lókè yẹn God bless you èrò kàǹkà bá máa ṣe ẹ̀.